الدنيا وفي الآخرة، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين، وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا، وبعد، فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم. يقول عز من قائل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عباد الله، dájúdájú oríṣiríṣi nǹkan iná ló ń ṣẹlẹ̀ sí ọmọ èèyàn nínú ìgbésí ayé. ọ̀tọ̀ọ̀tọ̀ gbésẹ̀ ìní máa ń wúyàn láti gbé, ṣùgbọ́n tó ṣe wípé ó ṣe é ṣe kọjá wípé ìṣesí èyí téèyàn fẹ́ kúrò nínú ọ̀kan bọ́ sínú rẹ̀, àbí ìgbésẹ̀ téèyàn fẹ́ gbé ìgbésẹ̀ kan bọ́ sínú rẹ̀, ó ṣe é ṣe kó orí ọwọ́ àmbẹ̀, ó sì ṣe é ṣe kọ́ máa ṣe orí nínú ẹ̀. nígbà tó ṣe pé àwọn ọ̀nà ọlọ́wọ́n ọba nìkan ló mà. ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tó máa ń wá ìmọ̀ láti mà nípa tó ń fẹ́ dáwọ́lé yìí, sọ́dà àbí ọ̀dà, tí ó wà lọ sọ́dọ̀ àwọn ọ̀tọ̀ ọlọ́run, tó wà lọ sọ́dọ̀ àwọn ẹni tó yapa sí ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bí à ń lọlé oníyàwó, bí à ń lọlé alágbègbà, bí à ń lọlé babaláwo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, láti lè bá a lọ sí béèrè, láti ṣe ìwádìí wípé ìgbésẹ̀ táwọn fẹ́ gbé, ìṣesí táwọn fẹ́ bọ́ sínú ẹ̀, báwo ló ti ṣe dá sí àti báwo làbúrú ti ṣe ń bẹ nínú ẹ̀. eléyìí ọjọ́ nǹkan kan nínú nǹkan tó ṣe wípé kò ṣe é fojú kò dá nínú ìgbésí ayé ọmọ èèyàn, pàápàá lápá àbídá wà yí báyìí. ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá fẹ́ ṣe, à ń lọlé olóògùn, à ń lọlé oníyàwó, à ń lọlé babaláwo, òun náà ni wọ́n máa fi yanjú ẹ̀, nítorí pé àwọn gbàgbọ́ wípé àwọn eléyẹn àwọn máa ń tọ́pamọ́, wọ́n sì ríran rí nǹkan àìrí, àwọn máa bó ṣe káwọn tó, wọ́n sì máa bó ṣe káwọn gbé ìgbésẹ̀ yẹn. eléyìí ló mú kí ọjà àwọn babaláwo wọn ti kú, náà ló sì mú kí ọjà àwọn oníyàwó kọ́ máa kún fọ́fọ́fọ́. nígbà tó ṣe wípé àwọn èèyàn máa wípé afọ́jú náà láfọ́jú ni ló fi ọwọ́ ló fi lé lọ́wọ́ kọ́ máa fa àrùn tó, níbo láfọ́jú ọ̀bá wa fafọ́jú ẹgbẹ́ rẹ lọ, yàtọ̀ sí kí àwọn méjèèjì ọjọ́ já sí kòtò. eléyìí ló fa lófin ṣẹ̀ríà ni ló ti mú dáńpé ní al-istikhara wa. al-istikhara òun náà ní talabul khiyara, ká tọrọ wípé ẹ bá ní sẹ̀sà, ìtọrọ bá ní sẹ̀sà ìní wọn ń pè ní al-istikhara. nínú òfin ṣẹ̀ríà wọn ní al-istikharatu talabu khayril amrayni liman ihtaja ila ahadihima. òun náà ní wípé ká wá ìmọ̀ nípa èwo ló lóore jù nínú nǹkan méjì, èwo ló lóore jù nínú ṣíṣe àbá ìṣe, lọ àbá ìlọ, kúrò àbá ìkúrò, wọlé àbá ìwọlé, gbà àbá ìgbà. èwo ló lóore jù nínú ṣíṣe àtàìṣe fẹ́ni tí ń bùkátà láti ṣe àbí kọ́ máa ṣe. eléyìí ni wọ́n ń pè ní al-istikhara nínú ṣẹ̀ríà Islam. tọ́wọ́ lẹni tí ọba ní sẹ́sà, tí ọba ní sẹ́sẹ̀ tó dáa kálíbà ṣe, tí ó sì fèé tí ọ̀dà hàn wá kálíbà pàtì. tálẹ́ni tó lè ṣe kò sí àyàfi Allah Rabbul Alamin. ọlọ́run ọba yìí lọ́ba rínú lóde, ọba tó nímọ̀ nípa àkókò àti gbangba, ọba tí kankan pamọ́ sí nínú ìṣesí ẹ̀dá, èyí tó ti ṣe àti tó ń ṣe lọ́wọ́ àti èyí tí ó ṣe títí tí ó fi fi lé ayé sílẹ̀. kọ́dà èyí tí ò ní ṣe tí ọba ṣe báwo ni ó ṣe rí tó bá jẹ́ kó lọ dáwọ́lé ọba ṣe, ọlọ́run ọba ti mà á. eléyìí ló fara Ànábì sallallahu alaihi wa sallam ni wọ́n ti ṣe lófin fún wa salatul istikhara, salatu dáàmà ké láti fi tọrọ lọ́dọ̀ ọlọ́run kí kọ́ bá ní sẹ̀sà láàrin nǹkan méjì. eléyìí dá abẹ́ sí dáńtí ń wò yí pé bọ́yá tí ọba sọ orí mi àlè fi ṣíṣe rẹ̀ sílẹ̀. sọ̀láàtù yìí rákà méjì péré náà ni tó yàtọ̀ sí sọ̀láàtù tí ọlọ́run ọba ṣe lọ́rùn àyà lórí wa. ní gbogbo àkókò tá a bá rí kọ́rọ̀ wa lọ́rùn láti ṣe bẹ́ẹ̀ iná àdá lè ṣe. ó lè jẹ́ òru, ó sì lè jẹ́ ọ̀sán. èèyàn ké nínú sọ̀láàtù yìí lẹ́yìn Suratul Fatiha gbogbo tó bá rọ̀ lọ́rùn nínú Al-Qur'an ilẹ̀ yóò mú wa lẹ́yìn Suratul Fatiha. lẹ́yìn ìgbà tá a bá ṣe sọ̀láàtù yìí tán tá a sálámà á fi ẹ̀yìn fún ọlọ́run ọba wa bí ká máa ṣe subhanallah
والحمد لله ولا إله إلا الله والله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله وبحمده سبحان الله وبحمده في أن يكون لنا بابا لقو نيره هذا صلاة النبي محمد صلى الله عليه وآله وسلم نيره لا واسع إليه الإمام البخاري وبجاد من نشرنا نجد جابر بن عبد الله رضي الله عنهما إليه جال يرمبو أقدك يمكن يقول المسلمين تبادر لا تفي استخارة قولي تلو أدواء تولد النبي صلى الله عليه وسلم iná ló ń ṣe àti pé bó ti ṣe wá iná ló ń náà gbé wá ohun yí padà ohun gbé gbólóhùn kan fún mi ohun ò sì gbé kan síwájú kàkà sẹ́yìn ohun ò fi ọpọlọ òun bọnú ẹ̀ àbí kó ohun tẹ̀ sọ yìí pé ìdá Ànábì sallallahu alaihi wasallam wa kọ̀dà tó omi ló ń fẹ́ ṣe fún istikhara òun. الإمام أبو عبد الله محمد بن محمد بن الحاج رحمه الله تعالى واني ọ̀ràn ló jẹ́ lórí èèyàn kíkékè èèyàn ṣọ́ra nínú tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn máa ń ṣe lónìí nínú àwọn ẹni tó ṣe pé kò sí ìmọ̀ fún wa àbí àwọn tẹ́tẹ́ ti jẹ́ kí wọ́n ní ìmọ̀ ṣùgbọ́n wọn ò ní ìmọ̀ nípa kí ni ọgbọ́n tó dópin eléyìí ti ń bẹ nínú ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wa sallam kí ni àwọn òye eléyìí tí ò ní aláfiwé tí ò láfijọ́ ti ń bẹ nínú àwọn gbólóhùn eléyìí tí Ànábì sallallahu alaihi wa sallam tó ń lò táwọn gbólóhùn tó ti fún wọn kúrú níye tí wọn pọ̀ jọjọ ní ìtumọ̀ tí wọn kó sínú torí pé apá kan nínú àwọn èèyàn wọn á máa lọ sẹsà fúnra ara wọn àdúrà istikhara mi tó yàtọ̀ sí ìdáná Nabi sallallahu alaihi wasallam tó fi kọ́ wa á sì máa yí pé ẹni tó bá ti bẹ́ẹ̀ bí ìgbà tó ti fún nǹkan tó ń fọwọ́ ara tiẹ̀ kọ́kọ́ lọ́hún ó ti fún lọ́lánù lórí tí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́sà lẹ́sà fún wa anabi tó ṣe pé ìkẹ́ tó ní lórí wa ọkọjá báwa ti ti lè sànú ara wa anabi tó ṣe wípé ìtutù ojú ti ń bẹ fún lórí àwọn àjọ rẹ̀ ọkọjá bí yẹn ti lè ní ìtutù ojú lórí ara rẹ̀ kọ́dọ̀ ọkọjá bí bàbá rẹ̀ àti màmá rẹ̀ ti ti lè sànú rẹ̀ anabi sallallahu alayhi wa sallam tọ́nà wọn bá fi mà kí lè tí ó wúlò fún wa tó ti tọ́ka wa síbẹ̀ anabi sallallahu alayhi wa sallam tó fi wá mánà lọ sí di nítorí mbẹ́mbẹ́ tó fi wá mánà lọ sí di ibi tí ọ̀la ń bẹ fún wa tó fi wá mánà lọ sí di ibi tó ríire ń bẹ fún wa salawatullahi wa salamuhu alayhi. báwo ló ti ṣe wá sọ yìí pé ohun tí anabi sallallahu alayhi wa sallam fi mà wá kọjá tó èyí tó kọ́ wa kò wúlò tó ọ̀wá ní ọ̀kan bẹ tó ṣe pé ìwà àtàwọn arú rẹ nínú àwọn àtẹjọ yìí lódò istikhara sẹ́yìn mú wa ilẹ̀ yẹn máa lò a'udhu billahi minash shaitanir rajim. al-imam ni kọ́dà apá kan nínú àwọn èèyàn wọ́n wà tó ti pín wọn ṣe istikhara eléyìí tó wà látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n wá dúró lẹ́yìn ìgbà tí wọ́n bá parí istikhara yìí wọ́n lò nígbà tí wọ́n bá rí nǹkankan ó nígbà tí wọ́n bá rí nǹkankan lójú oorun báwọn ọlálàárí ṣe ni àbí mẹ́sẹ̀ ńlọrọ̀ yọjà sí ìgbódìgbà náà làwọn tó tẹ̀síwájú àbí káwọn tó fà sẹ́yìn táwọn ọba tẹ̀lé nǹkankan lójú àlà tí ń sọ fáwọn káwọn ṣe àbí tí ń sọ fáwọn káwọn má ṣe àwọn ọmọ táwọn fẹ́ ṣe torí ajẹ́ pé istikhara táwọn ṣe kò tí ì sàǹfààní nù Al-Imam ní eléyìí o kọjá wọn kankan nítorí pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tọkọ wa ní istikhara níṣẹ́ ló kọ́ aláṣẹ pẹ̀lú ká ṣe istikhara wípé ká máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run kó bá ní tẹ̀sà èyí tó lóore jù nínú ṣíṣe àbá ìṣe ó sì tún kọ́ wa al-istishara wípé ká máa gbá ìmọ̀ràn kò sọ fún wa wípé tọba wa lálà ìgbà náà ní kò tó ṣe tọba lálà àjẹpẹ́ má ṣe àbí tọba lálà rí àbí fún abọ́ lálà rí òṣùbí tá nàbí sallallahu alayhi wa sallam tó ṣe eléyàn fún wa eléyìí tó túmọ̀ sí pé púpọ̀ nínú àwọn èèyàn lẹ́yìn ìgbà tó máa ṣe istikhara wọn tán wọ́n á máa retí kó nígbà táwọn bá lálà eléyìí takò lànà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. yọ ọlọ́lá kí ni àgbéga eléyìí ti ń bẹ fún salatul istikhara tó bá yẹ tó bá tiẹ̀ mọ́ lórí pé ẹnikẹ́ni tó ti salatul istikhara tó ti ti àdúrà istikhara tó bá mọ́ lórí kó tẹ̀lé lánàá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀dà súnà rẹ̀ sí eléyìí ó tó lájú ikú òtí ẹ̀ lọ́lé olóògùn ọ̀lọ́lé oníyàwó ọ̀lọ́lé alágbègbà ọ̀lọ́lé àlùfáà nítorí tó abẹ́ dáwọ́lé tọ́lọ́n ló ṣe ìlànà Ànábì sallallahu alaihi wasallam ló tẹ̀lé eléyìí ti tó lájú lọ ó sì tó lọ́lá ńlá
àbí mélòó nínú àwọn èèyàn ìlú nígbàgbọ́ tí Ọlọ́run ọba wa ní ìgbàgbọ́ tó gbópa tí ó di lọ́nà láti lọ sílẹ̀ ológun wọn kéré púpọ̀. mélòó nínú wa iná ló ṣe istikhara tí ó tún máa yín mú níbi títí ṣe istikhara ni ó ti máa yín mú níbi títí ṣàdúrà ni ó ti máa yọ̀dẹ̀ tó wọn ló tó wọn dà kárí bí ó ti tó subhanallah. ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìmánì ò sí lọ́kàn wọn. bákan náà ẹ̀wòrú àlùbáríkà tí Ọlọ́run ọba yóò fi ṣèyàn téèyàn bá ń wí gbólóhùn istikhara eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa nígbà tá a tọrọ bórí ara wa ní ìta àmàtúmá rẹ̀ àti ìta àmàtúmá rẹ̀ nínú tí àdúrà al-istikhara kó sínú. torí ẹ̀ ǹjọ́ wa tó ibi téèyàn bá ti ṣe istikhara kó sì sọ ikú ti tó bẹ́ẹ̀ náà rárá o àwọn olùmọ̀wá ní al-istikhara kò tó lónìkan gẹ́gẹ́ bí al-istishara òun náà ti ṣe tó lónìkan. al-istikhara tí í ṣe kéèyàn tọrọ lọ́dọ̀ Ọlọ́run kọ́ba ní tẹ̀sà láàrin ṣe àbí má ṣe láàrin tẹ̀síwájú àbí má tẹ̀síwájú àti ètí ń jẹ́ al-istishara eléyìí tí í ṣe gbígbà ìmàràn lásán òtò tí istikhara ọ̀bá pẹ̀lú ẹ̀ al-istikhara tó tó tí gbígbà ìmàràn ọ̀bá pẹ̀lú ẹ̀ eléyìí túmọ̀ sí wípé àsìkò tó ọba ti salatul istikhara tó sì fi àdúrà tó pẹ̀lú ẹ̀ tọ̀tọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run kọ́bọ̀ ọ̀tẹ̀sà eléyìí tó lóore jù nínú tó ọbẹ̀ ṣe bóyá ṣíṣe ló lóore jù ní bóyá ìṣe ló ti dáa wàá tún wàá máa fọ̀rọ̀ rẹ wẹ́lọ̀ wàá máa gba àmàràn lẹ́nu àwọn èèyàn àwọn ẹni tó bá rí i pé Ọlọ́run ọba ó fún wọn lọ́pọlọ tó pé òye tó ti dán mọ́rán ń bẹ lára wọn irú àwọn eléyẹn wàá tún fọ̀rọ̀ rẹ lọ̀ wọn wàá gbọ́ kí ni wọ́n fi dán ní márùn Ọlọ́run ọba ó fi àwọn náà mọ̀nà látàrí istikhara tó ṣe láti sọ ètò bá dáa fún ọ fún ọ pè ní ètò dáa láti ṣe àfihàn ètò ọ̀dà fún ọ fún ọ fún ọ pé lẹ́yìn ọ̀dà torí ẹ ẹni tó bá fi al-istikhara tó fi kún al-istishara ìyẹn ni pé tó fi ìtọrọ pípọ́ náà wọ́n bó ṣẹ̀ṣẹ̀ tó dáa tó fi kún gbígbà ìmọ̀ràn eléyìí gangan òun ló ń tẹ̀lé súnà ní pàápàá títẹ̀lé. apákan nínú àwọn aṣíwájú wa rere wọn ní min haqqil aaqili an yudifa ila ra'yihi ara'a al-ulama wa yajma'a ila 'aqlihi 'uqul al-hukama فالرأي الفذ ربما زل والعقل الفرد ربما ضل wọn ní bẹ́ẹ̀ nínú ntọ́ yẹ kí onílàákà yóò ṣe ike kó fi òye olóye kó fi kún òye rẹ̀ pàápàá jùlọ òye àwọn onímímà lọ gba ìmọ̀ràn lẹ́nu ẹni tó ní mímà lórí ìgbésẹ̀ tó fẹ́ gbé lórí nǹkan tó fẹ́ ṣe gba ìmọ̀ràn lẹ́nu onímímà kó fi kún tiẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n ti ní nǹkan kan lórí kó tó di kó wá bá o sì lè mẹ́tì ní nǹkan kan lórí kó tó di kó ọ̀lànà béèrè ìmọ̀ràn ṣùgbọ́n tó bá gba ìmọ̀ràn ẹni tó ní mímà ní kó lọ bá mo fẹ́ ṣe nǹkan báyìí kí lè rí sí lágbájá tọrọ nǹkan báyìí lọ́dọ̀ mi kí lè rí sí ǹjẹ́ tí mo bá ṣe báyìí sọ wá dàbí gba ìmọ̀ràn lẹ́nu àwọn onímímà nítorí téèyàn bá kùnà láti tọ ẹni tó ní mímà lọ gba ìmọ̀ràn lẹ́nu ẹ̀ ó ṣeéṣe kí ìmọ̀ràn tí ọ̀dádá fúnra ara rẹ yẹn ìgbésẹ̀ tó dágbé fúnra ara rẹ yẹn kọjá nǹkan àbámọ̀ fún ọ títí ayérayé tó fi kú ó sì lè jẹ́ nǹkan àbámọ̀ fún ọ títí di ìgbà kan nínú àsìkò tó lọ ń kú fún ọ ikú ṣẹ́kù nínú ìgbésí ayé rẹ kámá bá wa dẹni tí ó da kábàámà kámá bá dẹni tí ó da máa jẹ kábàámà iná ló ti yẹ ká máa gbàmàrà àwọn olùmọ́ni òye èèyàn kan kò sí bó ti ṣẹlẹ̀ dámọ́rán tó tí ò ní ayẹ nínú bàbá wa fi ọ̀rọ̀ wa wẹ́lọ̀ lẹ́nu àwọn èèyàn tá a gbàmàrà lẹ́nu èèyàn tó pọ̀ tẹ́ni tó pọ̀ yẹn wá dá wa nímọ̀ràn tí ìmọ̀ràn yẹn padà wá já sí ti ọ̀dà wọn ló sì dáa ju ìmọ̀ràn èèyàn kan tó tó lọ kódà kó ti pé ìmọ̀ràn èèyàn kan tó tó náà ó ríran ó sì dọ́gba nítorí wípé tí ìmọ̀ràn èèyàn kan tó bá fìdí rẹ́mi tó bá já sí pàbó tí ìmọ̀ràn èèyàn kan tó bá fìdí rẹ́mi
tó bá já sí pàbó á rí i pé èèyàn kan náà ni ọ̀dà kábàámà tí ìmọ̀ràn èèyàn kan tó bá fìdí rẹ́mi tó bá já sí pàbó èèyàn kan náà ni ọ̀dà kábàámà òní ọ̀nà ọ̀dà funfun kọ̀rọ̀ yàrá rẹ̀ òní ó sì dá funfun ní gbangba ṣùgbọ́n téèyàn púpọ̀ bá dání ní mọ̀ràn ìgbé ṣe àbí wọ́n ní má ṣe ọgbàdà wá já sí ìmọ̀ràn tí ọ̀dà léyìí tó ti ṣe pé wọn ò máa má sí ọlọ́nà ẹni púpọ̀ mà ní òdòdó tí ọ tí ọmọ ọbọ kẹdùn tí ọmọ ọbọ kérora nípa abi tí ìmọ̀ràn yìí padà já sí. wọ́n ní ìbẹ́nu tó tún jẹ́ ọ̀ràn ẹ̀yà fẹ́ni tó ní làákàyè kó fi ọpọlọ àwọn ọ̀mọ̀ye kó fi kọ́ ọpọlọ tiẹ̀ ọ̀gbọ́dọ̀ dá pé èmi náà ní ọpọlọ kọ́ ọ máa dá tukọ̀ rẹ̀ nítorí pé tí ọba padà já sábà máa ọ̀ọ́dà sunkún rẹ̀ wọ́n nítorí pé ìmọ̀ràn ẹ̀yọ kan ó ṣeéṣe kó fìdí rẹmi bẹ́ẹ̀ ni làákàyè kan ṣoṣo ó ṣeéṣe kó ṣìnà subhanallah torí ẹ rí i pé ní ọ̀dọ̀ àwọn Yorùbá náà àwọn náà ní àgbé gbani àìpé gbọ́ bí èèyàn kan bá sì dáadáa mọ̀ràn fúnra ara rẹ̀ òun náà ni ó darú ẹrù àbámọ̀ rẹ̀ torí di eléyìí báyìí ẹnikẹ́ni tó bá lè fi ìtọrọ kíkọ́lọ̀ wọn bó ń tẹ̀sà èwo lọ́dáàdù nínú tó ń fẹ́ gbégbé rẹ̀ tó sì fi ìgbàmọ̀ràn lẹ́nu àwọn èèyàn tó fi sílẹ̀ ẹ̀rù ń bani fún o ẹ̀rù ń bani fún ikú lè padà wá jìyà ìyà tó gbé nígbésẹ̀ yọ padà jẹ́ nítorí kó ṣeéṣe kọ́kọ́ wá ara rẹ̀ faburú fúnra ara rẹ̀ ó ṣeéṣe kọ́kọ́ wá ara rẹ̀ fi gbọ̀gbọ̀ fàyídà wá bára rẹ̀ ní ìgbà tó kọ́ láti tẹ̀lé ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam Ànábì tó kọ́ wa pé ká gbàmọ̀ràn Ànábì tó kọ́ wa pé ká máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kí Ọlọ́run ọba ọba wa tẹ̀sà. ó wà nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Jabir ibn Abdillah radiyallahu anhuma qala kana an-nabiy sallallahu alayhi wa alihi wa sallam يعلمنا الاستخارة في الأمور كلها كالسورة من القرآن يقول إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة ثم يقول اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال في عاجل أمري وآجله فأقدره لي وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال في عاجل أمري وآجله فأصرف عني وأصرفني عنه وأقدر لي الخير حيث كان ثم رضني به ويسمي حاجته رواه الإمام البخاري. جابر بن عبد الله الله بكو ينصر أتباباره قال النبي محمد صلى الله عليه وآله وسلم وانا قوى لكم láti tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba kọba ní tẹsà lórí gbogbo níta bá bẹ́ẹ̀ ṣe gẹ́gẹ́ bí títí máa kọ́ wa ní súrà kan nínú Al-Qur'an tánàbí wọn máa kọ́ wa lákàtúnkà wọn máa kà fún wa lákàtúnkà káwọn náà lè bá kálíbà àmàkà kálíbà hàn látẹnu Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni máa kọ́ wa ní ká máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kọba ní tẹsà lórí gbogbo àwọn ìgbésẹ̀ tá a bá gbé Ànábì máa ń sọ fún wa báyìí pé ní ìgbà tí ẹnìkan nínú yín tó bá pinnu láti ṣe nǹkan kan kó nítorí wọn lọ sàlùwàlá kó kí ìrun rákà méjì tó yàtọ̀ sí ìrun ọ̀ranyàn yóò mú sọ̀láàtì wá tó jẹ́ rákà méjì péré yàtọ̀ sí sọ̀láàtì tọ́lọ̀ ń ṣe lọ́ranyàn eléyìí ọ̀dà dúró gédégbé ni kọ́mọ wa sọ báyìí pé Allahumma ìrẹ́ ọlọ́run ọba mi inni astakhiruka èmi ń tọrọ lọ́dọ̀ rẹ o pé kó o bá mi tẹ̀sà bi'ilmika pẹ̀lú ìmọ̀ rẹ wa astaqdiruka mo sì ń tọrọ agbára mo ń tọrọ ìkápá lọ́dọ̀ rẹ bi qudratika pẹ̀lú ìkápá rẹ wa as'aluka min fadlika al-azim mo sì ń tọrọ lọ́dọ̀ rẹ nínú àdúrà rẹ tó tóbi fa innaka taqdiru wa la aqdir torí pé wọn ló lágbára èmi ò lágbára wa ta'lamu wa la a'lam owó ló mà èmi kò mà wa anta 'allamul ghuyub ìwọ náà sì ni ọba tó nímọ̀ nípa kọ̀kọ̀. اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي ولو توبا ما يكون رأيباي أولي نرجع سفمي في ديني نيارمي
wa ma'ashi nínú gbèsè ayé mi wa 'aqibati amri àti nínú àtúbọ̀tán ọ̀rọ̀ mi fa aqdirhu li wọlọ́wọ́ bá pàkọ́ọ̀lẹ̀ rẹ̀ yọ sẹ̀ fún mi. wa in kunta ta'lam tó o bá sì mà anna hadha al-amra sharrun li ike ọ̀rọ̀ yìí aburú náà dásí fún mi o fi dini lọ́rùn mi wa ma'ashi àti nínú gbèsè ayé mi wa 'aqibati amri àti nínú àtúbọ̀tán ọ̀rọ̀ mi fa asrifhu 'anni ọlọ́run sẹ́rí rẹ̀ kúrò lọ́dọ̀ mi wa asrifni 'anhu sẹ́rí èmi náà kúrò lọ́dọ̀ rẹ̀ wa aqdir li al-khayra haythu kana wọ́n bá mi pàpọ́ lè tó lóore níbikíbi tó rí ibà wà thumma raddini bi kọ́ wá yọ mi nínú pẹ̀lú ẹ̀. ìwé anábì ni wàá wá sọ̀ńtọ̀ nfẹ̀ nígbà tó bá ba débi. àdúrà yìí kò sí báyìí lọ bó ti ṣe máa ń ṣe nìyẹn níyẹn bá ti ṣe lórí tó fẹ́ dáwọ́lé àbí lórí ìgbésẹ̀ tó fẹ́ gbé àbí lórí nǹkan kan tó wà fi lọ àbí lórí nǹkan kan tó wà tọrọ lọ́dọ̀ rẹ̀ tó ṣe ni àbí kọ́ máa ṣe wàá ṣe eléyìí nǹkan yẹn kéré àbóníńlá nǹkan yẹn ó bàbàrà àbí ó tiẹ̀ bàbàrà ó pàtàkì àbí ó pàtàkì Jábìrì Ànábì sallallahu alaihi wasallam máa ń kọ́ àwọn pé gbogbo ń tábà ti fẹ́ ṣe láyé gbogbo ń tábà ti fẹ́ dáwọ́lé ká máa ṣe bẹ́ẹ̀. eléyìí yóò mú kọ́lọ́ ọba bá tẹ̀sà eléyìí tó lóore jù yóò sì máa fa èyí tó burú jù yóò máa fà á dènà sí wa. kò jù báyìí lọ àdúrà yìí máa bó ti ṣe máa ó kéré bó ti ṣe kéré yìí báyìí téèyàn bá fẹ́ há sórí kò lè gba àsìkò pípọ̀ lọ́dọ̀ èèyàn téèyàn fi há sórí téèyàn sì fi máa ṣe láti túnṣe kódà téèyàn ọba lè há sórí ńlọ lè eléyìí tó ti wà lákọọ́lẹ̀ nínú rẹ̀ mú lọ́wọ́ kọ́ máa ká lẹ́yìn ìgbà tó bá ti kíra ká méjì yìí tán mú lọ́wọ́ kọ́ máa ké kọ́ máa wí bá Ànábì sallallahu alaihi wasallam ti fi kọ́ wa nígbà tó bá ti fi dé parí sọ̀ńtọ̀nfẹ́ nítorí ọ̀fẹ́ dáwọ́lé wé bọ́ba jẹ́ rere ọlọ́run ọba wa yóò darí ẹ lọ sí ìdíkò ṣe tó bá ti jábúrú sí ọ ọlọ́run ọba wa yóò sẹ́ni rẹ kúrò ní ọ̀dọ̀ rẹ̀ yóò sì kó náà jìnnà sí ọ. eléyìí wà lákọọ́lẹ̀ ó wà nínú tírà wa tá a túmọ̀ sí ilé Yorùbá Hisnul Muslim wàá bá pàdé nínú ẹ̀ eléyìí ńlọ yẹ kí mùsùlùmí ọmọ mójútó yéésẹ yìí sí ká máa lọlé oníyàwó ká máa lọlé oníyàrin àbẹ́ni tó ẹgbẹ́ tàṣùbà ló ń lò ẹnìkan ọ̀nlọ sílẹ̀ àwọn alágbèbá ọ̀nlọ sílẹ̀ àwọn oníyàwó àwọn àni gbogbo bí tó ń lọ yẹn ọba mu ó ní àwọn àpá náà ní ọ̀dọ̀ àwọn àpá ní àpá o babaláwo nìyẹn gbogbo oníyàwó babaláwo ní nítorí ó pera rẹ̀ tẹ́lẹ̀ náà èké kan kì í pera rẹ̀ lórúkọ kẹ́ẹ̀ bó ti jẹ́ pé àwọn àti èrè kan ìpera wọn láti wí gbogbo oníyàwó kan ìpera rẹ̀ lóníyàwó atáyé sí ni wọ́n máa pera wọn orúkọ tó wá sọ́ra rẹ̀ kò sọ́ọ̀dì irú rẹ̀ níwájú Ọlọ́run lókè ìgbà títí ọwọ́ rẹ̀ kọ́ tí ọba ti ràn lọ́wọ́ torí di eléyìí Ọlọ́run bá ti fún ẹni tí wọ́n máa lò ó ti fún ẹ ní tó fi máa wá ojútùú fún ọ̀rọ̀ rẹ̀ má ti fi eléyìí sílẹ̀ wá lọ gba pàǹdà ẹnìkan tí Ọlọ́run bá fún ní wúrà tọ́wọ́ da wúrà yìí nù tóbi lọ́wọ́ gba pàǹdà wàláhì kò sẹ́ni kankan bí e bá sórí ara rẹ̀ ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere onímọ̀ ọ̀ọ́fíà arba'in lam yumna' arba'in ẹnikẹ́ni tọ́lọ́wọ́ bá fún ní nǹkan mẹ́rin kò ní pàdánù nǹkan mẹ́rin man ọ̀ọ́fíà shukr lam yumna' al-mazid gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́ bá ti ràn lọ́wọ́ láti lè dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run ọba wa kò ní sáláì fún lálẹ́ fún orí gbogbo ẹni tọ́lọ́wọ́ bá ràn lọ́wọ́ láti dúpẹ́ orí kò ní sáláì rálẹ̀ fún orí wa man u'tiya at-tawba lam yumna' al-qabul gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́ bá fún láti túbá tónítọ̀ ń túbá lọ sọ́dọ̀ Ọlọ́run ọba ò ní sáláì gbà tútúbà rẹ̀ ẹnikẹ́ni tó bá fi lè túbá Ọlọ́run ọba ò ní sáláì gbà tútúbà rẹ̀ man u'tiya al-istikhara lam yumna' al-khiyara ẹnikẹ́ni tọ́lọ́wọ́ bá ti ràn lọ́wọ́ láti lè sọ fọ́lọ́run pé bá mi tẹ̀sà èyí tó lóore jù fún mi kò ní pàdánù fọ́lọ́run bá tẹ̀sà èyí tó lóore náà. wa man u'tiya al-mashurata lam yumna' as-sawab bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tí Ọlọ́run bá wá tọ́ba fi lè ràn lọ́wọ́ láti lè gbá ìmọ̀ràn onítọ̀hún kò ní pàdánù àti ṣètò ṣèlédè. Al-Imam Al-Ghazali ńlọgbé eléyìí jáde lọ́gbà wa látọ̀dọ̀ ọ̀kan nínú àwọn aṣáájú nínú tírà rẹ̀ Ihya'u Ulumuddin akọ́kàn nínú àwọn aṣáájú rere wọn ni ma khaba man istakhara wala nadima man istashara kẹ́bí Imam Al-Mawardi ó ti ṣe gbé jáde nínú tírà rẹ̀ Adabu Dunya Wad-Din wọn ni ma khaba man istakhara ẹnikẹ́ni tó bá fi lè tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kọ́lọ́ wọn bó ń tẹ̀sà eléyìí tó lóore jù nínú tó ń fẹ́ dá wọlé wọn ló ní sí ọ̀rọ̀ rẹ̀ ní fìdí rẹ̀ mi láéláé. wala nadima man istashara ẹnikẹ́ni tó bá sì fi lè gbá ìmọ̀ràn onítọ̀hún ò ní kábàámà
sọ eléyìí túmọ̀ sí wípé kò sí bó ti tẹ̀lé gbọ́n tó kò sí bọ́pọ̀lọ́ rẹ ti tẹ̀lé jìnnà tó wà nìkan dáadáa ló ti dá kọ́ tọ́ọ̀dá jẹ́ àfikún ọ̀dá kábàámà rẹ̀. àmọ́ tó o bá fi ọ̀rọ̀ rẹ wẹ́lọ̀ lẹ́nu àwọn èèyàn wà á rí i pé àti ọgbọ́n tí mo ní mo gbọ́n àti òye tí mo ní àti ọ̀ma ni lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ̀ fẹ́ lómi. bẹ́ẹ̀ torí pé làákà ìwọ̀ dọ́gba òye wò jọra wọn nígbà tí èèyàn bá ti ṣe ìgbéraga kọ́ jọra rẹ̀ lójú kọ́ máa wù pé kò sí rò òun kó ti gbàgbé pé ọlọ́run bá nìkan ni kò sí yóò sì dá kábàámà rẹ̀ ọlọ́run bá má jẹ́ kémi pẹ̀lú yín kábàámà láyé kó má jẹ́ kémi pẹ̀lú yín kábàámà lálùkìyàmà ọlọ́run bá kọ́rin mi pẹ̀lú yín lọ́wọ́ láti máa ṣe ní oníjà kábàámà láyé àtàlùkìyàmà kọ́rin mi pẹ̀lú yín lọ́wọ́ kó fi wá sí àlùjánnà ní ọlọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ọjọ́ tí owó tàbí ọmọ tí ò ní sẹ́ni kankan láǹfààní àyàfẹ́ni tó bá gbé ọkàn tó má pàdé ọlọ́run ọba wa aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. alhamdulillah wa ashhadu an la ilaha illallah وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه بلغ رسالة ربه وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقواه وصيته للأولين والآخرين فقال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله توبة سيبيري تقال الاستخارة إليه تيوي باي إنجاء أو أتو إكي سني جمابي إكي بقوني كالقوة إنا لوني بكاتا كنسوسو سواجو الله كغبي جماع جاوة الاستخارة إلي مامو سواجو وقت صلاة الاستخارة إنك تابوا قريرة كي إمام قاسي أدوائي لورقوا بقوة قتا kí a wá wí bùkátà wa ní ìparí rẹ̀ àbí kò wá tọ́ kàṣẹ bẹ́ẹ̀ rárá o kò bá súnà nàbì sallallahu alaihi wa sallam mu igi kọ́ àtọ̀ salatul istikhara ní ní táwọn ẹsẹ̀ ní jàmá nítorí pàtó bá ti joyè lọ́mọ bíi tí bàtà ti ń tàn lẹ́sẹ̀ bùkátà tèmi ọjọ́ tiẹ̀ kẹ́bí tiẹ̀ náà ti ṣe jọ tèmi tonítọ̀hún náà ọjọ́ tàwa méjèèjì oníkálukú ló ń gbé tiẹ̀ ká ẹni tó bá ní bùkátà kan níwájú ọlọ́run ọba wa kò sọ́tọ̀ ọlọ́run ọba nínú wa bí ó ti ṣe sí mọ̀lẹ́bí rẹ̀ nínú wa ọ̀tọ̀ ọlọ́run tó lé wa nínú wa òun náà lẹni tó kọ̀ láti tẹ̀lé tọ́lọ́run tó sì kọ̀ láti tẹ̀lé tà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wàdúrópin ìgbà tí wọ́n ti jẹ́ mùsùlùmí tó ti dọ́mọ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí ló ń bọ̀ ọlẹ́rù gan láti ṣàdúrà kí ló ń bọ̀ ọlẹ́rù láti kékọ́ ọlọ́run ọba wa ọlọ́run ọba tó ní ud'uni astajib lakum ẹ máa pè mí máa dá yín lóhùn kọ́dà ọ̀gá àwọn ọ̀tọ̀ ọlọ́run olórí ibú àgbà tó gba gbogbo rawọ̀ tó gba gbogbo oyè nípa orí ibú lèmáàmù àwọn lèmáàmù nínú náà jahannam Iblisu rajim ṣèkọ́n ẹni ẹ̀kọ́ ẹni ègbé onáwó kúkú bẹ́lọ̀ lẹ́yìn ìgbà tó sórí ibú ńlá yìí ọlọ́run bá ti gbàdúrà rẹ̀ orí ibú tiẹ̀ ọmọ ni ó ti jẹ lẹ́gbẹ̀ẹ́ tọ̀gá àgbáyún nínú àwọn olórí ibú torí ẹ̀ kí wọ́n á ní bọ́ lẹ́rù tó fi wá wò pé wò lè bẹ́lọ̀ kọ́nà ọba ọgbà àwọn kan nìkan náà ló lè bẹ́lọ̀ wọ́n ti wá sọ àwọn àbá kan wọ́n sọ wọ́n dóòtà wọ́n sọ wọ́n di bàbàrà tí ọba ti bá wọn ṣàdúrà wọ́n máa wò gbàdúrà òní gbà òun náà wá bẹ̀rẹ̀ sí wúrà rẹ̀ òun náà bẹ̀rẹ̀ sí jọra rẹ̀ lójú pé báwa là ń ṣàdúrà fún yín dádúrà yín fi ń gbà kò rí bẹ́ẹ̀ ọlọ́run ọba wa kò sẹ́ni tí ọ̀fẹ́ tọ́lọ̀ kò ní gbàdúrà lẹ́nu rẹ̀ nígbà tá a ṣe kọ́ni ti lè bẹ́lọ̀ tọ́lọ̀ ń gbàdúrà rẹ̀ kí ló tún wá torí di eléyìí báyìí ntí ń sọ ní kò fi lọ ọlọ́run kò béèrè lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba ó sì bọ̀ gbọ́ bùkátà rẹ̀ ọlọ́run ọba ọ̀sẹ̀sà sẹ́mi pé lọ́pọ̀lọpọ̀ gbà ìyẹn wà láti wá báyìí kó n fẹ́ fi ọmọ yín ẹ máa lọlé oníyẹn wò ìyá lè ti dégbà yẹn wò bàbá òsì máa ti ìyá ń ṣe ìyá lè ti lọlé babaláwo wọn sọ pé ọmọ tó fẹ́ fẹ́ yẹn kò ní dá o torí pé àárín wọn kò ní dá márán wọn bá jà lákòókò wọn padà jà náà nígbà ọba ya táwa ní ìjà tó máa fẹ́ ra wọn jà náà torí pé àwọn pẹ̀lẹ́ nu a máa jà kátó wá pé yàn séèyàn torí di eléyìí báyìí kò ní ìdíkẹ́ lọ sílé oníyàwó ìyá bilisi ìyá fitina tí ọgbẹ́ sìn yìí kò ní ìdíkẹ́ lọ lé oníyàwó èyí tó máa ṣe ló ti gbọ́ yìí kọ́kọ́ nípa rẹ̀ ló kù
ètò ọmọ àti ló ti gbọ́ yìí kọ́ tẹ̀ lẹ́yìn nǹkan orí ibú ètò ètò ti pẹ́ ẹ ti fi da ọ̀pọ̀lọpọ̀ lérú ẹ ti fi da ọ̀pọ̀lọpọ̀ àárín olólùfẹ́ ara wọn ẹ ti fi dàrú ẹ ti sọ wọ́n dọ̀tá ara wọn ètò yẹn ń wò lọ́kàn ètò kàn náà ní al-istikhara tó bá ti ṣe istikhara ọlọ́run bó fi ètò lóore jùlọ fún yín bóyá kárakùnrin yẹn fẹ́ máa yín lólóore ni ọlọ́run ọba yóò darí yín lọ sídìí rẹ̀ bóyá kó sì má fẹ́ máa yín lólóore jù ni ọlọ́run ọba ó fi hàn yín torí de eléyìí báyìí eléyìí ni tọ́yẹ ká máa ṣe ẹsìn máa gbé lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹlòmíì náà wà tó ṣe pé bóyá nǹkan dáadáa ni wọ́n gbé wá bá tí wọ́n á lọ sí oníyàwó lọ́lọ́gbé ara sí fún ọtí àbí fún wọn máa ṣe lórí kí wọ́n fẹ́ kó lórí ibú tó sọ fún ẹ kó sórí ibú bí tiẹ̀ náà ni yóò ní kó wọn máa ṣe nǹkan dáadáa wọ́n sì fi lọ torí ẹ̀ nígbà tó bá bàjẹ́ tán wọ́n á ní bàbá tó sì lọ bá lò wọ́n á ní bàbá òkú ìsìláàmù kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀pátì ó sì ní mùsùlùmí ni ọ́ kó láti wá fẹ́ sórí rẹ̀ bóòlù àti fẹ́ sórí rẹ̀ nígbà tá a bá kọ̀ láti tẹ̀lé sànàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó fi hàn wá ọlọ́ọ̀bì kan wọ́n ní kò mú wa wọ́n ní kò dàníyàn sí àníyàn sí ni wọ́n ń dà tí wọ́n máa ń dàníyàn lé fa wọ́n ní kò mú wa ẹ̀rọ wa kò mú wa dàníyàn sí kíni sọ̀láàtì lọ́fẹ́ ṣe ni àbáwẹ̀ lọ́fẹ́ gbà àbí zakati lọ́fẹ́ yọ àbí hajj lọ́fẹ́ ṣe dàníyàn sí kíni wọ́n ti dàníyàn lé fa ọ̀hún adàníyàn sí àwọn àmàbí ọlẹ́rìí pé àwọn dání àti dání lẹ́jọ́ ń gbélé náà rí táwọn àgbàlagbà ń bẹ àbáwọn ọmọdé náà gbogbo wọn ìyá kan ti ẹ̀ wà ìyá kan iná wọn lọ gbogbo ẹ̀ mọ́lá torí wọn náà ló kọ́ wọn ní tí wọ́n wí fún ọ torí di eléyìí ẹ jẹ́ ká lọ bẹ̀rù Ọlọ́run bá wa àwọn ẹni tó ti jẹ́ pé àwọn ò ní bẹ̀rù Ọlọ́run bá rárá irú àtẹ́gbà ìyẹ̀wò sílẹ̀ ni wọ́n ń ṣe wọ́n páyà àjọ tí Ọlọ́run bó tu àtìrí wọn níwájú gbogbo èèyàn ní ọ̀la gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ní gbangba àlùkìyàmà. wọ́n páyà ọjọ́ yìí ọjọ́ ńlá wọ́n páyà ọjọ́ yìí ọjọ́ tó bani lẹ́rù wọ́n páyà ọjọ́ yìí ọjọ́ oríire àtòrí ikú ọjọ́ táwọn olórí lọ́wọ́ wà lìjánà ọjọ́ táwọn olórí ikú ọ̀wọ̀ náà torí di eléyìí kájáwọ́ ní ti ọ̀dà kámẹ́ ti àwọn ẹrú Ọlọ́run ọba lọ́nà torí pé àwa náà fẹ́ jẹ́ ní ìsìnà. bákan náà tó bá tún wá béèrè wípé ǹjẹ́ al-istikhara èèyàn wà lè báyà sébi nígbà tẹ́ni ká má lọ lé oníyàwó táàrí lọ bẹ́ẹ̀ nìkan gbé dákun bá mi ṣe istikhara lórí tí ń bẹ wájú wa yìí rárá o kọ́bọ̀ ṣe istikhara báwo. tó o máa lọ báyà pé kọ́bọ̀ jẹun torí bí ń pọ́ kọ́bọ̀ jẹun ẹnìkan bẹ́ẹ̀ nìkan jẹun wọn náà nìkan dá istikhara rẹ sí nítorí wọn máa ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run sọfọ́lọ́ pé kẹfà ìmọ̀ fẹ́ dáwọ́lé sórí paríparí rẹ̀ tiẹ̀ ni pé má kó tiẹ̀ má gbọ́ lárúbá kó sì má ma lárúbá wá kà gẹ́gẹ́ bí mo ṣe túmọ̀ àdúrà wí Yorùbá Ọlọ́run ọba ó tún ṣe pọ̀ kí ni tó tún á sẹ́kù kí ni tó tún sẹ́kù yóò fi wá di pé Ànábì sallallahu alaihi wasallam ó sì kọ́ wa pé kó o ti salatul istikhara kó o sì bẹ lọ́wọ́ bàbá ti ṣe wíyì báyìí ni Ànábì sọ kó o rí nǹkankan lójú àlà àbí wọ́n bọ̀ rí nǹkankan wàá rí pé tọ́kàrẹ́ bá ti balẹ̀ sí tọ́fẹ́ ti máa ṣe lọ ni tọ́kàrẹ́ bá ti balẹ̀ sí pátì Ọlọ́run bá ti fi hàn kókò sórí ń bẹ̀rẹ̀ tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ nínú àwọn àǹfààní eléyìí tó wà fún ṣíṣe istikhara òun náà ní pé gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe istikhara lórí gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé ní gbèsè ayé eléyìí yóò máa fi hàn wá wípé ọkàn rẹ̀ ọ̀rọ̀ mọ́lọ̀ ni kọ̀rọ̀ mọ́ nǹkan mi. torí pé ẹni tó bá tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kọ́bọ̀ ń ṣẹ̀ṣà ó túmọ̀ sí pé ìmánì bẹ pẹ̀lú onísìn ní ìmánì tó gbókan púpọ̀. bákan náà istikhara ó ń tọ́ka sí pé yẹn ti yọ́nú sí gbogbo ńtọ́lọ́wọ́n bá bá kọ fún un àmì gbẹ̀yàn ní ìgbàgbọ́ sí àkọọ́lẹ̀ àìní ìgbàgbọ́ sí àkọọ́lẹ̀ ní ń gbé wọn lọ sílé oníyàwó ó ní ń gbé wọn lọ sílé alágbègbà ẹ̀rí pé tó máa sọ fún ọgbẹ́ aburú bẹ́ẹ̀ ń fi kíní kan bẹ́ẹ̀ wá lè bá yí padà kí ni wọ́n ń yí padà ẹ̀sẹ̀ bí bọ́yá mọ́tò tí wọ́n ṣe wípé kí àyè dírẹ́bà kó wà lápòsí ni wọ́n á fẹ́ gbé sápọ̀tù ta ló lè yí kádà rẹ̀ nìkádà òun gan tó lọ bá yẹn ó yẹ kó kọ́kọ́ yí tara rẹ̀ padà nítorí pé inú ìyà ló wà babaláwo tó lọ bá yẹn inú ìyà ló wà nítorí pé òun náà yẹ kó máa kọ̀ǹtúrò owó ó yẹ kó lọ yí tara rẹ̀ padà ní kó lọ tẹ̀ ní bàálùwò kó wá rí bó tún bá di pàtí má tó kò rí tara rẹ̀ yí padà báwo ló tó wá rí kó yí tiẹ̀ padà bákan náà nínú àǹfààní tó tún wà ń bẹ́ẹ̀ òun náà ní kí gbogbo ẹni tó bá ń ṣe istikhara oríire ọ̀jẹ̀ tí wọ́n láyé àti lọ́run torí pé mo fa ọ̀rọ̀ mi lọ́lọ́run ọba lọ́wọ́ ọlọ́run bá mi fẹsẹ̀ tó lórí subhanallah oríire ọ̀jẹ̀ tó nítọ̀ láyé àti lọ́run. kódà bí ẹni tó lọ gbọ́rọ̀ rẹ̀ fún babaláwo kódà bí ẹni tó lọ gbọ́rọ̀ rẹ̀ fún mi ló ń lò tẹ̀sùbá ló ń lò àtẹ́lẹwọ́ ló ń lò ìràwọ̀ ló ń wò àtiwọ́ àtàwọn ìràwọ̀ kẹjọ pààyàn rọ́jà ní ọ̀pààyàn àbí kó mi ọjọ́ gbé yín lọ àmì tó bá pa ọ̀rọ̀ rẹ̀ lọ́nà ọba lọ́wọ́ olùyọ jẹ̀tẹ̀ láyé bí yóò tún jẹ̀tẹ̀ tó bá di lọ́la kéya. bákan náà
al-istikhara a máa jẹ́ kí àgbẹ̀kẹ̀lé sí yàn nínú Ọlọ́run ọba kó tún lágbára sí i pé mo ti pa ọ̀rọ̀ mi lọ́lọ́run ọba lọ́wọ́ Ọlọ́run ọba ò sì ní dójú tì mí bẹ́ẹ̀ ẹnìkan kì í gbọ́ náà ọba dúró kọ́ náà ọba ò dójú tì wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh gbogbo ẹnìkan tó bá fi gbọ́ náà ọba dúró dọ́gbẹ́kẹ̀lé Ọlọ́run ọba ti tó bẹ́ẹ̀ ni nínú àǹfààní tó fún wa ń bẹ̀ òun náà ní ziyadatu thawab àlékún ládàá gbogbo ẹni tó bá ń ṣe istikhara tí ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run kọ́bọ̀ ń tẹ̀sà yóò máa ní àlékún ládàá lọ́dọ̀ Ọlọ́run táwa lẹni náà tí ọ̀fà àlékún ládàá kò sí oníkálukú wa ló ń fa àlékún ládàá torí ẹ̀ kálíbà àlékún ládàá istikhara ni ẹjẹ́ ká gbára lé bákan náà ẹnikẹ́ni tó bá ń ṣe istikhara yóò jẹ́ ọ̀kan nínú ẹni tó ṣe gbé ń ṣàgbéga Ọlọ́run agbègbè tá a bá ti parí istikhara sunna anabi sallallahu alaihi wasallam fi hàn wá pé ká máa fẹ̀yìn fọlọ ká máa fọpẹ́ fún kátó wá sàtà láti bá anabi wa Muhammad sallallahu alaihi wa sallam kátó wá sí àdúrà istikhara gàgà fúnra rẹ̀ eléyìí tó sí àyè kan sílẹ̀ fún yànnú láti ṣe àgbéga Ọlọ́run ọba wa tó dá wa bákan náà ẹni tó bá ń ṣe istikhara onítọ̀hún tẹ̀lé lánàá anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ wá dì mú bí yẹn bá ń tẹ̀lé tọ́lọ́run ọba dé bí bá ti ń tẹ̀lé ta Nabi Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni wọ́n máa fi tọ́ tako sílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa fi tọ́ yapa ti sílẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ tó dàrú nínú ìgbésí ayé rẹ ètò rẹ tó ti ségesège nínú ìgbésí ayé rẹ kò sàdédé rí bẹ́ẹ̀ àfi nígbà tó sọ ọpọlọ rẹ di ẹṣin tó ń gùn. gbàtọ́ sọ òye rẹ di ràkúnmí tó ń fi rìn tó orí bí ẹlòmíì ò sí tọ́gbọ́n bí rẹ á ń bọ̀sibọ́sí kó lè bọ́ ọ̀dá márùn ẹlòmíì ò sí tọ́jà bíi rẹ ambọ̀sibọ́sí kó lè sọ fún ọ pé yọ̀ọ̀dà bílẹ̀ eléyìí lọ́dà máa ṣe lọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ rí láyé ẹlòmíì ò sì sàdédé rí bẹ́ẹ̀ bí ìbá ti pé torí kọ́ba lówó ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lówó wọ́n máa wò fáwọn tayọ káwọn ṣe istikhara ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lówó yóò máa kó tayọ kó wọn gbá màrán lẹ́nu ẹnìkan iná làbá máa ṣe máa ń pọ́nù gbèsè ayé wọn ọ̀pọ̀lọpọ̀ olówó ló ń ṣòfò millions tí ò sì ní lè sọ fẹ́nìkan torí ta lọ bá sọ ta lọ bọ ọdá márùn ṣebí wọn náà lọ gbọ́n tó lọ màtá bẹ́ẹ̀ náà ni àwọn tó bá wà ń kó ńláńlá láwùjọ ẹni tí ìjọba ń bẹ lọ́wọ́ rẹ̀ bí olórí orílẹ̀-èdè ó lè máa wo pé màrán ta ni fún òun tún gbọ́ má nígbà tó lọ sí pé òun lórí àga yìí báyìí òun kọjá àti gbà màrán lẹ́nu ẹnikẹ́ni láì mà ikú báyẹ tí ń ṣe àlùmájìrì lórí títì yẹn bóyá màrán ti ń bẹ lẹ́nu rẹ̀ òun náà ló ti jẹ́ kéte orílẹ̀-èdè ó tó àmọ́ wá wò wọ́n pé àwọn tání àwọn arìndọ̀tí àwọn akúṣẹ̀ àwọn kíni lágbàmọ̀ lẹ́nu ta nínú wọn ẹ dákun kó wọn dàtí kó yọ wá máa lo ọpọlọ rẹ̀ nìkan tí máa ń lóyún yóò fi di igbó da ọ̀rọ̀ orílẹ̀-èdè nù ọ̀rọ̀ orílẹ̀-èdè náà lẹ́rìí nù irú Nàìjíríà yóò tó lápèjúwe wọ́n wá apply oríṣiríṣi method lójoojúmọ́ báyìí láti àníṣe báyìí láti àníṣe báyìí kọ́dà lódodo ẹ̀rí pọ́ọ̀rọ̀ orílẹ̀-èdè kan ó sún àwọn ẹni tí ń ṣàkóso ní nígbà tí yẹn bá sọ pé òun ní gbàmà bí gbogbo nǹkó sì máa dàrú ma lọ́nu tí yẹn bá jẹ́ olùtọ́jú aláàárẹ̀ medical doctor lọ́pọ̀lọpọ̀ gbà mí wọn kì í gbàmàrà àwọn náà máa ń jọra wọn lójú pípọ̀ wọn máa gbé sẹ́tà wọn kọ́ táwọn máa àwọn máa gbàmàrà lẹ́nu dání wọ́n wá sọ aláàárẹ̀ tí tí wọ́n máa tẹ párímẹ́ǹtì lára rẹ̀ wọ́n lè ti kọ́kọ́ lu àìmọye oríṣiríṣi abẹ́rẹ́ kan náà lórí aláàárẹ̀ yẹn tó yẹ kí abẹ́rẹ́ ẹyọ kan ó lè jẹ́ 1,500 naira wọ́n ní kẹ́ ẹ máa lọ ra wa ẹ̀yin ó sì rí pé ara aláàárẹ̀ yẹn kò yí padà sí dáadáa wọ́n máa kọ́kọ́ sáà ṣe sùúrù fáwọn àwọn ọmọ tí àwọn ẹnì kò lè kọ́ àwọn tí àwọn tó burú ẹnì kò lè kọ́ ẹ sẹ́yìn ṣùgbọ́n ó dáwà yọ jáde yìí a máa tàkórè láti mú ni ẹ wá lè ti ná sí ọgbọ̀n náírà lórí aláàárẹ̀ yẹn lórí ìdánwò tó ń lò ń ṣe tọ́jà àdánwò máa yín lọ́wọ́ tọ́jà àdánwò mọ́ náà lọ́wọ́ yìí báyìí aláàárẹ̀ ò yí padà lọ́ba ok màá tún dá mẹ́tọ́ọ̀dù mi wò a'udhu billah nígbà tó ṣe pé ẹlòmíì ń bẹ ní ọsibítù yìí bí rẹ tẹjọ kọsẹ kan náà ṣé kò yẹ kó gbàmọ̀ràn lẹ́nu ẹ̀ ẹni tí wọ́n gbé wá mẹ́sẹ̀ ní sẹ́ni kí ló rò kọ́ yẹ ká kọ́kọ́ lò fún. wọ́n wá mú yín náwó lọ rẹpẹtẹ ẹni ẹlẹ́ni ó ti fẹ́ kú kó tó di pé wèrè rẹ̀ ọmọ àti ọyẹ kó mọ̀ sí. tọ́ba yẹ kó gbàmọ̀ràn tẹ́lẹ̀ ńkọ́ gbogbo ẹ̀ bá ti rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn mọ̀kàwé mọ̀mọ̀wé lákòólé wọn onìkan lọ́mọ̀wé gbogbo ará yòókù wọn ọ̀mọ̀wé ó ti wá wò ó kó nìkan ló ń gbọ́n gbogbo èèyàn yòókù ọ̀gbọ́n torí pé wọ́n sọ fílìpìtìn wọ́n bá ti kó ọgbọ́n ẹni tí wọ́n wá gbọ́ fílìpìtìn wọ́n wá dùn mùgọ̀. wọn gbọ́dọ̀ tún sọ̀rọ̀ mánú lé lónìí no ẹ bá sọ báyẹn òyìnbó ìṣe báyẹn ìwọ gẹ́gẹ́ bí òyìnbó ti ń jẹ́ ká gbẹ̀gìrì. yọmọ wa fojú kéré gbogbo èèyàn
nítorí kò ti màwé ìdí nu tábà máa ṣe máa ń kọ́ nínú gbèsè ayé wọn àbámọ̀ bí máa ń kọ́ nínú gbèsè ayé wọn torí ó ti gbé àwọn gbèsè òfò àwọn gbèsè orí ibú ló ti gbé lọ́pọ̀lọpọ̀ nígbà tí òfin tẹnìkan ṣe òfin ẹnìkan pé kankan kò ní gbàmọ̀ràn lẹ́nu wọn tó bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ pé wọ́n ń pe sípò kan tó bá lójijì ipò yìí bá lójijì ọ̀ràn kan rẹ̀ tẹ́lẹ̀ so torí pé ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé kó wà lérò ẹ̀yìn lọ yẹ jù àmẹ́yìn ò ní mà àmọ́ tó bá tẹ̀sí gbé sípò kan lójijì ẹni pé ó ti wà wù nígbà tó bá dépò yẹn lójijì yọ abẹ́rẹ́ sí ní tẹ́lẹ̀ gàùgàù wípé kò sírú ohun kò ní gbàmọ̀ràn lẹ́nu ẹnìkan yọ wá máa ṣe bí igi kan tó fẹ́ dágbòsè kò sì lè ṣèṣe igi kan kì í dágbòsè torí ẹni wọn ti sọ yìí pé idha anta akramta al-karima malaktahu wa in anta akramta al-la'ima tamarrada tẹ́ ẹ bá ti àpọ́nlé ẹni àpọ́nlé yọ dẹrù fún yín tẹ́ ẹ bá fi lè ti àpọ́nlé ẹni àbùkù ìgbà náà ló gbé mu sókè ìpè ókè wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ yìí mínu wọ́n ṣẹ̀ṣẹ̀ mẹ̀tọ́ mínu ajẹ́ pé kálukú ọ̀wà gbà. tó eléyìí ó túmọ̀ sí wípé ìfẹ́nu tí èdè kéèyàn lè gbà màrà nítorí kó gbà lójijì. wọ́n ń jà sí oyè kan nílùú kan ikú àwọn olólóyè ìjà yìí tó á pọ̀ ó ti pẹ́. ẹnìkan wá wà àgbẹ̀ ló ń ṣe kódà kò sí ẹ̀rọ lórí pé òun lè jọba ṣùgbọ́n ọmọ àdílé ọba náà ni àwọn tó lówó wà tó wà lóyìnbó wà tó wà kìíní wà nígbà wọn wà tó ronú karú òun tí gbogbo ẹsẹ̀ ti là òjijì wọn bá nítọ bàbá ní kẹfì jẹ wọn bá lọ gbé bàbá ń bàbá wa èmi nìkan ìwọ náà lọ jẹ ọmọ yẹn ìwọ náà lọba ti jókòó lórí àléfà ẹnìkan ló ti dìgbò rọ́ọ̀tì ọkọ lóró kó wọn máa fi rolẹ̀ tó ń wéyò wọn náà bá ti kí wọn gbẹrù kẹrẹ lé lọ́wọ́ wọn bá délé lórí lọ́ba ní tọ́ tẹ́ẹ̀tì bọ́njọba ẹ̀tìdọ́ba bàbá tẹ́ẹ̀tì bọ́njọba ẹ̀tìdọ́ba bàbá ṣé ọba ba lórí gbogbo nǹkan àbí báwo ń lu ti yín wọ́n lẹ́yìn lẹ́ẹ̀ ba lórí gbogbo nǹkan ní tọ́ba jẹ́ bẹ́ẹ̀ mọ pa láṣẹ wípé láti òní lọ ẹnìkan tó gbọdọ̀ jẹun mọ́kàn gbọdọ̀ mú mi má. pèsè bẹ́ẹ̀ sọ pé mo lè pa gbogbo àṣẹ bàbá bíi ti ká má jẹun ká má mú mi kọ́ ọ̀dà ẹni tó bá rí ọba fi lọ́ba pa tọ́ba bẹ̀rẹ̀ sí pa àwọn ẹrú ọlọ́run pé wọ́n ń jẹun tọ́ba bẹ̀rẹ̀ sí pa wọn pé wọ́n mú mi torí pé oyè yìí wọ́n bá lójijì wọ́n ń gbé kirikirikirikiri kò ní gbàmọ̀ràn lẹ́nu ẹnìkan gbogbo àwọn abánidámọ̀ràn yóò kọ́ lé dànù. ṣẹlẹ̀ yóò fi hàn wá nínú àwọn nǹkan tí máa fà tíyẹn máa fi fà kékọ́rí tí máa fi wóra rẹ̀ nù tí máa fi jọra rẹ̀ lójú tí máa fi òpẹ́ nìkan ọ̀dà máa kankan. gbogbo ẹni tí ọba ti òpẹ́ nìkan bẹ yóò máa dá sí àṣìṣe ni yóò sì máa dá gbèsè orí ibú ni tí wọ́n á padà máa jẹ́ni tí wọ́n máa dá kábàámà. káwùjọ wo lè bá dá kọ́ọ̀dẹ̀ wo lè bá súnmọ́ kílò wa ó lè bá dùn pé gbogbo oníkálukú wa ipò yóò tó ọba bára rẹ láyé májèlé tí wọ́n gbẹ̀yìn níbi à ń gbà màrà máa gbà ìmọ̀ràn tí máa fojú sun ta lọ́gbà màrà lọ́dọ̀ ẹ̀ ọ̀nbẹ nínú àwọn èèyàn lórúkọ pàǹbá ní dámàrà tí wọ́n máa ń ṣini lọ́nà ó sì ń bẹ nínú abánidámàrà tí ń fẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ó dáa gidi irun wọn ni kọ́ máa tọ̀ lọ ẹni tí ó fọ ọmọ àràtọ́ dáa tí ò ní bà ọ̀rọ̀ rẹ̀ jẹ́ tí ò sì fẹ́ kí tòun náà bàjẹ́. bákan náà mọ́gbẹ́yìn níbi àmàṣe istikhara yóò mú kó rí ọ̀pọ̀ nínú ìgbésí ayé wa yóò sì mú ká burúkú dínkù púpọ̀ nínú ìgbésí ayé wa. wọn náà máa fún yàn ní mara bẹ́ẹ̀ ike máa fi ọ̀rọ̀ rẹ̀ wẹ́lọ̀ má fi wẹ́lọ̀ lọ sọ́dọ̀ àwọn aláwo má fi wẹ́lọ̀ lọ sọ́dọ̀ àwọn adífá má gbé lọ sọ́dọ̀ àwọn alágbègbà má lọ́dọ̀ àwọn alúfá wọ́n ẹni ọlọ́run tó jẹ́ pé wọn ò pa lórí papọ̀ mọ́sápà wọ́n yìí ti pè nǹkan mi yàtọ̀ sí Allah mùsùlùmí ni wọ́n. àwọn ẹni wọ́n nímà àwọn ẹni tó lóye àwọn ẹni tó ní làákàyè máa fọ̀rọ̀ rẹ̀ wẹ́lọ̀ lọ́dọ̀ rẹ̀. ẹnikẹ́ni tó bá wá gbà mọ̀ràn lọ́dọ̀ rẹ̀ jẹ́ kí ẹni náà jẹ́ni tẹ́nu rẹ̀ bò ọ̀npẹ nínú àwọn èèyàn tó yẹ kí tó máa gbé ọ̀rọ̀ lọ́ba pé àwọn fẹ́ gbà mọ̀ràn lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú gbọ́lọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n fi tàwé ìròyìn lọ́la yóò ti sọ fún gbogbo ara yìí ó lè jọkùnrin ó lè jóbìnrin torí ẹnu máa jẹ́ lómi ìjẹni ọ̀rọ̀ tí wọ́n bá ti bá a sọ báyìí tí wọ́n bá ti sọ fara yìí kò tí ì gbádùn má gbọ́rọ̀ rẹ lọ bá lù wọn. oríṣi eléyìí ọlọ́run ọba kó dákun kó tún àwùjọ wa ṣe ọlọ́run kó tún ẹ̀dẹ̀ kálukú wa ṣe ọlọ́run ọba kó tún ní kálukú wa ṣe kọ́ràn wa lọ níbi tá a ti lérò kọ́ràn wa lọ níbi tá a lérò kọ́mọ̀ sì dá wa dábò káta wa. káwọn arántí pé ń bẹ nínú tọ́lọ̀ ti pa wá láṣẹ tó sì fún lágbára pẹ̀lú fífún wa níròyìn bí àwọn gan
àtàwọn màláíkà náà ń ṣe òun náà ní ká máa sàṣàlátù fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam aṣíwájú wa ọ̀gá wa ẹni tọ́nà wọn bá ti wíwá àlùjánnà léèwọ̀ fún gbogbo èèyàn síwájú kánábì ò tó wọ bẹ́ẹ̀ kí wọn là ní máa sàṣàlátù fún sí lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ òǹkà alára ti pa wá láti kí ká máa sàṣàlátù yìí fún lọ́pọ̀lọpọ̀ ní òru àti ọ̀sán ọjọ́ jùmọ̀à. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم. اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إلهك نواصينا بيدك ماض فينا حكم عدل فينا قضاء نسألك كل اسم هو سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من